Aláròyé máa wí o. Àwọn ọlọ́pàá ti mú Yusuf, ọmọ ẹ̀ ló fẹ́ lù ta lówó pọ́ọ́kú. Baálé ilé kan ọ̀gbẹ́ni Yusuf Umar, ẹni ọdún mọ́kàndínláàádọ́ta, tó fẹ́ ta ọmọ bíbí inú rẹ̀ tí kò ju ọmọ ọdún 5 lọ lówó pọ́ọ́kú lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè Warji nípínlẹ̀ Bauchi ti tẹ̀ báyìí, tó sì ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ni afurasí ọ̀daràn ọ̀hún lọ bá ìyá ọmọ náà tí wọn kò jọ gbé papọ̀ mọ́ nílé rẹ̀. Ó lóun fẹ́ mú ọmọ ọ̀hún lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun kan tó ń gbé nítòsí ibi tí wọ́n ń gbé. Lójú ẹsẹ̀ ni ìyá ọmọ ti yọ̀ǹda ọmọ ọ̀hún fún un. Ṣùgbọ́n kàkà kí Yusuf mú ọmọ rẹ̀ lọ síbi tó sọ fún ìyàwó rẹ̀ pé òun fẹ́ mú lọ, ọ̀dọ̀ ẹni tó fẹ́ ra ọmọ yìí lówó pọ́ọ́kú lọ́wọ́ rẹ̀ ló mú un lọ. Ibi tí wọ́n ti ń dúnàádúrà lórí iye tí yóò gbà lórí ọmọ yìí ni ẹni tó díbọ́n bí ẹni tó fẹ́ ra ọmọ náà ti yọ káàdì ìdánimọ̀ rẹ̀ síta pé ọlọ́pàá lòun, ló bá fọwọ́ òfin gbá a mú lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì mú Yusuf lọ ságọ̀ọ́ wọn. Ọ̀gá ọlọ́pàá pátápátá nípínlẹ̀ náà, CP Awal Musa Muhammad, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù karùn-ún ọdún yìí sọ pé òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Warji nípínlẹ̀ Bauchi ni afurasí ọ̀daràn ọ̀hún tó lọ bá ìyàwó rẹ̀ tí í ṣe ìyá ọmọ ọ̀hún nílé tó ń gbé, tí ìyá ọmọ kò sì já níyàn rárá, tó jọ̀wọ́ ọmọ rẹ̀ tí í ṣe ọmọ ọdún 5 sílẹ̀ fún un. Yusuf mú ọmọ rẹ̀ lọ síbi tó ti fẹ́ tà á ní mílíọ̀nù 1.5 náírà. Níbẹ̀ ni wọ́n sì ti mú un tí wọ́n jù ú sáhàámọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀gá ọlọ́pàá ní ìwádìí ń lọ lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà, táwọn sì máa tó fojú Yusuf ba ilé ẹjọ́ láìpẹ́ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.